قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. afi ọpẹ́ fún Ọlọ́run Ọba awale kun ike àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad. Ní àkọ́kọ́ mo kí gbogbo wa mo sì bá wa dúpẹ́ nípa yí pé Ọlọ́run rọ̀ wá fún ẹ̀sìn rẹ̀ gẹ́gẹ́ bí tí wọ́n ti ń sọ fún wa náà ni wọ́n tó ní kí èmi náà tún wá tá pèsè ń dì í súnà àti ipò tó wà nínú ẹ̀sìn Islam. Ní àkọ́kọ́ afẹ́ mọ̀tá ń pè súnà gàgà etí wọ́n pè súnà òun ni àsírọ́ wa tariqa òun ni ìtọ́jẹmọ́ ìtẹ́nìkan ti ṣe àtújú ọ̀nà téèyàn fi sílẹ̀ ní èdè Lárúbáwá. Ànábì sọ fún wa yìí pé man sanna fil islami sunnatan hasana ẹni òwú tó bá fi ojú ọ̀nà dáadáa lélẹ̀ ní ẹ̀sìn Islam bóun ti ṣe bí Islam ti ṣe ló ti fi lélẹ̀ falahu ajruha ẹni náà máa gbaládẹ́ lọ. tábàlọ́wọ́ súnà lọ́dọ̀ apá kan náà àwọn fuqaha wọ́n ń pè ní eŋti ọjọ́ pé ṣíṣe rẹ̀ kì í sọ̀rọ̀ àyàn but wọ́n kàn pàmò ṣíṣe rẹ̀ àwọn fuqaha náà ẹ̀ ní apá kan wọn. nínú ẹ̀mí níta pé súnà ni pé nítorí pé tí èèyàn bá ṣe èèyàn gbalada pé o sì tí o bá ṣe kò ní gbalada o sì ní kẹsẹ̀ lẹ̀ fún ká máa di súnà o. tábà fẹ́ lọ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ usuliyin asúnà ẹ̀ńdàlẹ̀ usuliyin lọ́dọ̀ àwọn tí wọ́n lọ fún usulul fiqh àwọn ni tí wọ́n pè súnà ni ìtọ́wálátọ́dọ̀ ànábì tí èsì Qur'an min qawlin aw fi'lin aw taqrir. Qawlu ni pé ànábì sọ jáde lẹ́nu wọ́n sọ pé súnà ni ọ̀rọ̀ tó sọ. aw fi'lin tàbí òtí ẹ̀ sọ jáde lẹ́nu but ó ṣe kò sọ wípé ẹ ṣe but òun ṣe súnà wọn pè é. aw taqririn tàbí ntí èsì pé kìí ṣe pọ́ sọ kìí ṣe pọ́ ṣe ṣùgbọ́n ọ̀rẹ́ nìkan nú àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n ṣe kò sì sọ yí pé kò dáa ó fi ilẹ̀ inú kọ́rẹ́ rìn tàbí kí ó fi ilẹ̀ kó mẹ́rí. nítorí náà wọ́n pè takiri ó fẹ́ pé sàbí ṣe ó sì fi ẹsẹ̀ rẹ̀ rìn lórí ẹ̀ súnà ni. lọ́dọ̀ àwọn oní hadith yìí tá à ń pè ní súnà òní tí a gbọ́ wà látọ̀dọ̀ ànábì inú ọ̀rọ̀ tàbí iṣẹ́ tàbí tó fi tí kanú àwọn sàhábà rẹ̀ sí tó sì fẹsẹ̀ rìn lẹ̀ fún tàbí sífà ànábì gángan sífà lọ́dọ̀ àwọn muhadithun sífà ànábì gángan bí ànábì ti rí bóyá ọ̀gá ni wọ́n pè súnà bóyá irun rẹ̀ bí ti máa yarun wọ́n pè súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní báyìí ìyẹn ni tábàfẹ́ lọ wọnú lọ́dọ̀ àwọn onífíkìw tá a ti sọ ẹ̀rí pa sọ yìí pé àwọn apá kan wọ́n pe súnà ní tí pàdánù tẹ̀rámá báwọn wọn àgbóòrùn pé ó ní ọ̀ranyàn ni ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn Ṣàfi'í àti Hanabila wọ́n pín súnà sí súnà tí a kan pamá àti ìta kan pamá. àwọn súnà míì níwá ti pé wọ́n kan pamá gẹ́gẹ́ bí irùngbọ̀n fífi lẹ̀
wọn kan pamọ́ ntaba ní kan pamọ́ yẹ ó fẹ́ pé ó súnmọ́ ọ̀ranyàn gẹ́gẹ́ bíi ká máa kí wítìr súnà mu'akkada ni ó súnmọ́ ọ̀ranyàn kódà wítìrì lọ́dọ̀ hànàfíyà òun kà sí òun pé nǹkan tó jẹ́ ọ̀ranyàn sọ̀nà méjì à ń pé taba ní wájibù ń bẹ lọ́dọ̀ ẹ̀ àtúnpè mẹ́ni fọ́rùdù lọ́dọ̀ hànàfíyà wájibù ni wítìr wájibù ni ó pín méjèèjì bọ́jẹ́ pé lọ́dọ̀ àwọn àgbáríjọ àfa àti wájibù àti fọ́rùdù nǹkan kan náà ní ìtumọ̀ rẹ̀ bọ́tí ó gbé wítìrì sára tó súnmọ́ ọ̀ranyàn tako tí kò sì fọwọ́rọ́ sẹ́yìn bẹ́ẹ̀ náà ni ìrun àsùnbà túnà àsùnbà tá a kọ́kọ́ kí ó gbé sí lọ́dọ̀ àwọn hànàfíyà wọ́n pín súnà sí ọ̀nà méjì súnà àkọ́kọ́ ni wọ́n pè ní súnatul huda súnà ìtọ́sọ́nà súnatul huda ìyẹn ni tánàbí ṣe gangan tó fi pé àwọn tó kù inú ẹ̀sìn ó fi pẹ́ sí gbogbo eléyìí tẹ́nìkan ọba dánwò tẹ́nìkan ọba ṣe wọ́n gbà yìí pọ́sà ìdánù ẹ̀sìn ibẹ̀ ni ká máa kírun jàmá ibẹ̀ ni ká máa pèrún lọ́wọ́ ibẹ̀ ni ká ṣèkọ̀ ọ̀ma inú ẹ̀ ni ká fi irùngbọ̀n sílẹ̀ Sunnatul Huda nìyẹn ẹni tí ọba ṣe ẹni ìbú ni nínú ẹ̀sìn Islam tàbùsí tí ọ̀dà torí pé ànábì ọ̀tẹ̀ pàmò nípa kó fi ṣe ẹ̀sìn ni kì í ṣe kó fi ṣe ní ó fi ṣe ní àádà yìí pé àádà ni tó ń bá wọn lábá lórí ara ó ṣe lẹ́sìn gángan ni. súnà kejì ń tà ń pè súnàtù zawahid lọ́dọ̀ àwọn hànàfíyà kí náà pè ń zawahid ohun tó yẹ pé bẹ́ẹ̀ ọba ṣe kò dáa tó láti má ṣe wọ́n kọ́ pé ó ṣe tí ọ̀dà kì í ṣe yí pé ó ṣe ìsáà kì í ṣe pé ó ṣe burúkú bọ̀tún wọ́n sọ pé kò dáa tó náà ni à ń pè ní torí pé ànábì ṣe ní ṣíṣe àádà ni kò ṣe ń ṣe ìbáadà wọ́n sì fẹ́ ká kọ́ sí rẹ̀ ní gbogbo ọ̀nà àti àádà o àti ìbáadà torí àádà lọ́dọ̀ rẹ̀ nígbà tó ti ṣe ó ti di súnà yìí sì sọ àádà yẹn di kíni ìbáadà ìyẹn ni súnà tá à ń pè ń zawahid gẹ́gẹ́ bí irú súnà yìí wọ́n ní bóòlù ànábì ti máa wọ aṣọ rẹ̀ bóò ni o ti máa ń jókòó bóò ni ti máa ń dìde bóò ni ti máa ń jẹun àwọn súnà tá à ń pè ní súnàtù az-zawahidi nìyẹn àwọn súnà ti pé ànábì ṣe fún ara rẹ̀ nínú bí bọ́lọ̀ ti dà kìí ṣe yí pé ọ sọ yí pé a ṣe lẹ́sìn kò ṣe ń ṣe ẹ̀sìn ó ṣe ń ṣe bí ó ti ń ṣe fún ara rẹ̀ ni yẹn là ń pè ní súnàtù zawahidi ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn onírùsọ́lò fíkì nípa tó jẹ máa yẹ ti pé àsìkò onígbà lórí ẹ lọ́dọ̀ àwọn màlìkíyà ntànàbí bá tẹramá ní à ń pè súnà lọ́dọ̀ wọn ẹni pé gbogbo wọn náà wọn gbà yìí pé ntànàbí tẹramá ti ń ṣe là ń pè ní súnà tó sì dùn ní má tí ọjọ́ yìí pé ẹ̀rí ọ̀sọ́ yìí pé ọ̀ràn àyàn ni wọ́n sọ pé nígbà tó ti dùn ní má àwa náà ọ̀yẹ̀ ká lè ṣe à ń pè súnà míì ní súnà tá à ń pè ní tí a máa ń sojú kòkòrò rẹ̀ ti àtàrgìbíyà àwọn súnà yẹn òní ti pé ó ń ṣeré ànìkan sọ yìí pé ó yẹ kẹ́ ẹ sojú kòkòrò ṣùgbọ́n kì í ṣe yìí pé ànábì ṣe ní nǹkan tó jẹ máa ní jàmá pé gbogbo jàmá ni ẹ máa ṣe tó ní jẹ pé ànábì ó lè má tẹra máa ń gbogbo àsìkò nínú ẹ̀ ní bí ìrun ásámú ó kì í fáwọn èèyàn díẹ̀ ó sì dákì fún ara rẹ̀ ó kì àwọn èèyàn kí lẹ́yìn ọlọ́ọ̀ dákì fún ara rẹ̀ ó fi wọ́n sílẹ̀ wọ́n máa mú ní ọ̀ranyàn láti lè máa fi wọ́n sojú kòkòrò sí ojú ọ̀nà ọlọ́ọ̀ bá dáadáa lásìkò àwẹ̀ rọ̀mọ̀dánì. tábánikà ni manzila ipò wọn súnà wà nínú ẹ̀sìn Islam àkọ́kọ́ kò sí súnà wà ní pé lẹ́yìn Quran olótó sí kejì al-Quran wa sunna lọ́lọ́run fi sọ yìí pé wa ma yantiqu anil hawa ọlọ́run fẹ́ kí súnà lọ ọlọ́run ní ànábì ọ̀rọ̀ tí ń sọ jáde kò sọ pẹ̀lú ìfẹ́ nù in huwa illa wahyu yuha ó ní òun ọlọ́run bá olóhùn mẹ́sì ni ìmísí gbogbo tí ń ṣe náà ìmísí ọlọ́run bá ní ó fi ń ṣe
bẹ́ẹ̀ ni Quran pa wá láṣẹ ká tẹ̀lé ntànàbí bá ń ṣe táǹpé ìṣúná yìí nítorí sọ fún wa ní pé wa ma atakumur rasulu fakhudhuhu ntànàbí bá mú fún wa yín pé ẹ ṣe o wa ma nahakum anhu fantahu nítorí bá ní ẹ gbọ́dọ̀ ṣe ẹ̀já okùn bẹ́ẹ̀ ẹ má ṣe ó náà gbé ní súnà rẹ̀ ẹ ṣe báyìí ẹ ṣe bọ́jà pé súnà ní tó náà bá ṣe ẹ ṣe ó tún sọ nù àyà mi ìpè laqad kana lakum fi rasulillahi uswatun hasana uswa ní ìkọ́ṣe dáadáa nínú gbogbo ìṣesí ẹ ó ṣe é sẹ́ni ẹ̀mẹ́ ẹ̀ ṣe súnà ni ó sọ lọ́rọ̀ ní ẹ ṣe tàbí ó sọ yí pé kí àwọn kan kí wọ́n ṣe ó sì kọ̀ǹfàmù ẹ̀ fún wọn àwọn eléyìí jẹ́ nǹkan tí ó yẹ kí a mójútó bẹ́ẹ̀ lọ́rọ̀ ń gángan fún ara rẹ̀ ó kìlọ̀ fún wa pé a gbọ́dọ̀ yapa sí súnà nàbí suratu Nur aya 63 rẹ̀ ó ní falyahdhari alladhina yukhalifuna an amrihi àwọn tí ń yapa sí súnà nàbí tí a ń pè pé eléyìí àwọn fọ́ tẹ́tẹ́rẹ́ mu ó ní wọ́n ṣọ́ra an tusibahum fitna kí wọ́n má rí fìtínà Ọlọ́run ọba aw yusibahum adhabun alim tàbí kí wọ́n má ti torí àìsí súnà kí yóò máa jẹ wọ́n ìyà tí ó le bẹ́ẹ̀ lọ́lọ́run ní ó ṣe títẹ̀lé ànábì ó sì lọ́rùn àyàn pé ká tẹ̀lé ó ní wa man yuti'i rasula faqad ata'a Allah ẹni òwú tó bá ti tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam níbi àwọn àṣìṣí tí ń ṣe ó ti tẹ̀lé Ọlọ́run ọba wọ́n ní wa man tawalla fama arsalnaka alaihim hafiza wọ́n lẹ́nu tó bá yapa tó lóun ò ṣe súnà nàbí o tó yapa sí níta nàbí mú wá lókùngbà tí pé tó kúkú mú wá nù ìmìsí ọlọ́ọ̀ba lọ́wọ́ fama arsalnaka alaihim hafiza ọlọ́ọ̀ ní ìran mọ́wulẹ̀ sáfìlẹ̀ ní ìsọ pé ọmọ sọ wọn kiri o ní ìsọ pé ọmọ sọ wọn kiri eléyìí jẹ́ díẹ̀ nínú àwọn ẹ̀rí tó já mọ́ pé súnà ní tó ṣe pàtàkì ká tẹ̀lé ni a gbọ́dọ̀ fi ọwọ́ tẹ́tẹ́rẹ́ mú nínú bí tí mo fẹ́ yà sí lónìí súnà pẹ̀lú Qur'an ń padà síbi manzila súnà àti àwọn ẹ̀rí àtàwọn oríṣi àwọn bí Ọlọ́run ti ní ká tẹ̀lé sùmọ́kì kọ́kọ́ lọ sọ́dọ̀ síbi súnà òun àti Qur'an wọ́n jọ wà pọ̀ lọ́nà mẹ́ta àpínsọ́nà mẹ́ta àkọ́kọ́ oníkọ́jẹ́ pé súnà oní ọkọ̀nfàmù tí Qur'an mú wá gbogbo ọ̀dà ọlọ́ọ̀ni akírun wà aqimu sọ̀láta wà átú zakat ẹ kírun ẹ yọ zakat súnà náà ṣe kọ̀nfàmù ẹ̀ ọmọ wa súnà lọ́jà àmà bá ti kírun lọ́jà àmà bá ti yọ zakat ẹlẹ́ẹ̀kejì kọjá pé súnà ni ó mú ni ó wà sálàyé nítorí jùnú Qur'an bẹ́ẹ̀ Qur'an mú wá ní bọ́rọ̀ gidi mọ̀súnà ni ó wà sálàyé yìí pé bí ẹ ti ṣe rí àkọ́kọ́ ní pé Ọlọ́run ní wà aqimu sọ̀láàtì ẹ kírun súnà ló wá sàlàyé pé bó láti kírun tí ẹ bá ṣe pé súnà sàlàyé bá ti kírun Kùránì ò mú pé bó ti kírun àsùnbáàrì ọ̀pá méjì nítorí pé inna sọ̀láàtà kanat ala lil mu'minina kitaba mawquta ó ti fi àsìkò sí àsìkò tẹ́ kírun súnà ló mú wá Kùránì sì tún sọ ó ní akimi sọ̀láàtà liduluki shamsi ila ghasaqi layl gbàtí ẹ kírun bóyá ká pè ní pé ẹ kírun ló ẹfà àwọn kan ìrun kan bẹ lóru àwọn kan bẹ ní àsìkò tó rùn bá mú àwọn kan bẹ ní ọ̀sán Kùránì ló mú wá ṣùgbọ́n súnà lọ wá mú àsìkò lákìrun kọ̀ọ̀kan wá torí Jibril alayhi salam ló wá kíbú láti kírun àtàsìkò tá a kírun kọ̀ọ̀kan fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí náà súnà ló mú àwọn ìntàwí wá bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀pá tá a máa kí ọ̀pá mélòó láàkì ní àsùbọ̀ àkì méjì tọjọ́ ra yàn tàyílà mẹ́rin asúrì mẹ́rin magribi mẹ́ta ìṣáì mẹ́rin súnà ló mú wa lójú àmà kì í ṣe pé Quran ṣàlàyé yìí pé báyìí báyìí ni a ti ṣe tabatọ́ lòun wà á tu zakat Ọlọ́run tó sọ fún ànábì wa àti fáwọn náà yìí pé káṣí tó yọ zakat tó ìbò láti yọ zakat wa owó zakat ọwọ́ ìgbà wo ni zakat ó tó owó ẹnì kọ̀ọ̀kan àwọn nǹkan wo ni zakat ọwọ́ tó yẹ pé ọdún látò yọ àwọn
àwọn nǹkan wo zakat tí ó sì wọ̀ tí ó yẹ pé òun ò ní pé ọdún gbogbo yẹn ní sunna fi kọ́ wa ò lè rí inú alukoran nítorí inú alukoran ni pé ẹ yọ zaka but bó ló ti yọ sunna lọ sàlàyé ẹ fún àwa mùsùlùmí bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ yìí pé waliyatawafu bil baytil atiq tábà fẹ́ ṣe hajj ọlọ́run ní atimul hajja wal umrata lillah ẹ lọ ṣe hajj ẹ lọ ṣe umra ó ní waliyatawafu bil baytil atiq ẹ yípo kaaba ẹ mélòó la yípo kaaba ẹ mélòó la ṣe safa àti marwa bó láti ṣe hajj wa bó láti ṣe umra wa anabi muhammad sallallahu alaihi wa sallam òun lọ ṣàlàyé ìfànù súnà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run tó ní fankihu ma taba lakum minan nisa tó bá wù inú àwọn obìnrin kẹfẹ́ níyàwó ó ṣàlàyé fún wa ó ní afẹ́yàwó ni bó láti fẹ́yàwó àwọn ṣùrùtù kí ni orígun táàbì fẹ́yàwó kí ni àwọn májẹ̀mú ẹ̀ ìgbà wo ni akidu ó tó rò pé súnà lọ ṣàlàyé ẹ̀ fún wa Quran ní ẹ̀fẹ́ wọn ni ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ ibi tí súnà tó wà àti Quran tí a ń ṣàlàyé ara wọn òun ni kọjá yí pé súnà ni ó sọ nǹkan kí Quran ó mú ìdájọ́ kan wáyé ó dàkẹ́ lórí ìdájọ́ yẹn súnà ni ó wà mú ìtọ́jẹ́ ọ̀ranyàn ìdájọ́ yẹn wá irú ẹ̀ ni bẹ̀rẹ̀sù jẹ́dà ìyàtọ̀ jẹ́ ìyá àyà girama òní súnà ló mú wa ntí ó jẹnu ogun kò sínú Quran súnà ló mú wa bẹ́ẹ̀ náà ni kama ẹ̀ńtà abájọ mọ́mú pọ̀ kama jọ fẹ́ra wa súnà ló mú wa láti ardọ́nàkùn láyìn Quran mú wa àwọn ìyà tí wọ́n bá fún yín lọ́mú pẹ́ gbọ́dọ̀ fẹ́ wọn súnà ló wá mú àwọn ọmọ náà tí wọ́n bá fún olóṣàlàyé ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ súnà yìí àti àwọn tí wọ́n ní kò sí súnà ní àtijọ́ lákọ̀ọ́kọ́ mú lẹ́yìn àtijọ́ àwọn kan sọ yìí pé kò sí ti jẹ́ súnà Quran à ń pè wọ́n ní Quran yún wọ́n ní Quran kan ní níta àwọn bá nù Quran ò là ń fẹ́ lò ntí àwọn bá ti bá nù Quran kò sí tọ́ka wọn àwọn wọn pọ̀ bọ̀tí àmẹ́ta wọn gbajúmọ̀ pọ̀ nù wọn níta àtijọ́ nínú wọn ni àwọn khawariju wa khawariju yìí gbogbo hadith tó wáyé táwọn àgbàlejò àwọn sọ̀hábà mú wá lẹ́yìn ìgbà tí fìtínà ṣẹlẹ̀ láàrin Ali àti Muawiya àwọn ní kò sí tọ́jọ́ wọn ò gbà wọlé wọn kó súnà yẹn padà inú àwọn tí wọn ní kò sí súnà tí wọn tako tí ń jẹ́ súnà nínú wọn ni àwọn Ṣíà sì ń bẹ àrí àwọn àkàwájú àlèmágbúrò wọn má káwọn ò ti tán wọn ò sì má àfàǹtí bá tún tọ́jú ọ̀nà wọn díẹ̀díẹ̀ tí èèyàn kàn gbóòórùn lásán màyẹ́gẹ́ bíi pé gúrúùpù kan ni wọn kò fẹ́ ìṣèjọba Ṣíà ń bẹ ní àwọn ìlú kiri kódà nílẹ̀ Lárúbáwá ọ̀nbẹ́nu àwọn díẹ̀ ọ̀nbẹ́nu wọn gbogbo àwọn hadith tí ó bá ti jẹ mọ́ àwọn tí wọ́n ti làálẹ̀ pé àwọn ni àwọn olórí àwọn gbogbo rẹ̀ wọn ò gbà wọlé ànábì lọ sọ ni wọ́n sọ pé àwọn ò gbà wọlé wọ́n takò súnà tààrà ni torí pé àwọn tí wọ́n gbà yìí pé àwọn olórí tí wọ́n tò látọ̀dọ̀ Ìmáàmù Ali radiyallahu anhu àwọn àtàwọn àrọmọdọ́mọ rẹ̀ àwọn gbà yìí pé àwọn ni ìmáàmà tó sí láti máa líìdì gbogbo mùsùlùmí lágbàáyé dọ́nà àwọn yẹn ni wọ́n gbà yìí pé gbogbo tí wọ́n bá gbà wà lọ́dọ̀ wọn kò ní jẹ́ súnà gbogbo tí wọ́n gbà wà lẹ́yìn ọ̀rọ̀ wọn kì í ṣe súnà. ẹlẹ́ẹ̀kẹta ni Mu'tazila yìí Wasil ibn Ata tó kú ní 131 Hijra òní ọ̀dàlẹ̀ ẹ̀tìzálù ni tábà fẹ́ gbọ̀npọ̀ náà ńgbà mí tàbí lónìí ń sọ̀ ń pa wọn àwọn ní gbogbo tó jẹ mọ́ apá kan nu wọn ní kò sì ti jẹ́ mutawatir ní hadith súnà ti pé àwọn tí wọ́n sọnù àwọn sàbẹ pọ̀ tí wọ́n gbà wá ti pé yastahilu tawatuhum ala al-kadhib pé kò rọrùn sàbẹ kẹyẹ parọ́ kátó wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ sàbẹ gba àdìsí wa tí èèyàn wá sọ pé wọn ò gbà wọlé apá kan nu wọn ní kò sì ti jẹ́ mutawatir apá kan nu wọn sì sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ wọn sì sọ yìí pé kò sì ti jẹ́ ahad
àdìsí ahadi ni àdìsí sábì kan gbà wá látọ̀dọ̀ ànábì tó sì fẹsẹ̀ múlẹ̀ ṣùgbọ́n tó jẹ́ yí pé àtọ̀dọ̀ ẹni tó gbà wá nìkan làwọn yòókù ti gbà wá kì í ṣe pé àwọn tí wọ́n pọ̀ ní wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì nígbà tí ànábì ń sọ eléyìí ni àwọn tí wọ́n takò súnà àwọn mọ̀tázílà ọ̀pọ̀lọpọ̀ wọn takò tí ń jẹ́ ahad àwọn tí wọ́n takò súnà ní àsìkò tá a wà yìí ṣe pé ntọ́ba jẹmọ́ súnà tí ọba ti jẹmọ́ súnà tí ọba ìfẹ́ ẹnu tàbọ́nà tí wọ́n wà mú nínú wọn ni Mirza Ghulam Ahmad al-Qadiani èyí tí ó dá ìjọ Ahmadiyya sílẹ̀ àwọn nǹkan mìíràn bẹ́ẹ̀ ni súnà ṣe pé wọn ò gbà wọlé àwọn ahadith rọ́fìn Ìsá yí pé wọn ò gbé Ìsá gòkè ọlọ́run Ìsá kú kò sì wáyé má gbogbo àwọn àhàdíìsì tó sọ bẹ́ẹ̀ wọn làwọn ò gbà wọlé wọ́n ṣe tàwíìlù ni pé wọ́n tú sí ọ̀nà míì àwọn àhàdíìsì ọ̀nbẹ́nu Sahih Bukhari ọ̀nbẹ́nu Sahih Muslim Sahih Bukhari àti Muslim àwọn ni àwọn mùsùlùmí gbà gbogbo mùsùlùmí gbogbo àfa àkọsẹ́ńtò takò yí pé lẹ́yìn Qur'an àwọn àhàdíìsì yẹn tún jẹ́ authentic ní Sahih Bukhari asọ́wọ́ kìtàbí bàdà kìtàbí la lẹ́yìn ẹni Sahih Muslim méjèèjì lẹ́yìn Quran àmì gbogbo àwọn ahadith yòókù àárín tọ́wọ́ sahih nù ẹ̀ àárín tọ́wọ́ sakim but ahadith tabari tí ó túmọ̀ Quran tí ó túmọ̀ yìí pé bọ́lá ti sọ yìí pé bal rafa'ahu Allahu ilayhi tẹ́nìkan dé tó ní kò rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àfọ̀rọ̀ sáà bára wa sẹ́yìn abẹ́ ahọ́n ọ̀tàkùn sunnah Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ náà ni khasimu nubuwa yí pé ìjẹ́ ànábì ọlọ́ọ̀ba tí ànábì sọ yí pé àwọn hadith ọba wá lórí pé kò sánàbí lẹ́yìn òun má wọ́n àwọn hadith wà nù àwọn authentic hadith ni àwọn ẹtí ọ̀dà ìjọ Ahmadiyya sílẹ̀ oníkòsí ntọ́jọ́ ipa ànábì mi tún wà lẹ́yìn ànábì wa Muhammad àtìrà kan wà tí àwọn bàbá wa tí a kàlàfà mi pé kí n kọ ńgbà kan báyìí ó ti pẹ́ bí i 2005 sa tí a kọ jáde tó ṣàlàyé gbogbo àwọn àhàdíìsì kọ̀ọ̀kan àti báwo ló ti jẹ́ yí pé ẹni tí wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ bó ṣe rò pé àwọn fanfa ti pọ̀ tó ti pọ̀ mo ti lọ sí kòńtórí ẹ̀ tí àtijọ́ jókòó àti àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ nínú wọn náà tí a sì fẹnu kò lórí nǹkan kan lórí ẹ̀ náà torí kọ̀sọ́ náà tí ẹ̀ lè gbé gbà kò sí inú òrí tá a lè sọ pé wọlé kò sí bẹ́ẹ̀ bá fẹ́ dìfẹ́ di èyí pé ọ̀ ń bẹ kódà nìkan sọ fún mi bí ìjẹrin àbí ìjarun yìí pé àwọn kan tó sọ lórí rédíò yìí pé àwọn fẹ́ tí ó fẹ́ sọ yìí pé kí wọ́n mú hadith tó sọ yìí pé ànábì ìṣe ìtì kú ipò ìsọ̀npadà bọ̀ wá páwọn ń fẹ́ ọ̀rọ̀ tí mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà kò yẹ káwa mùsùlùmí kò yẹ ká máa fọwọ́ ara wa síra wa a máa fọwọ́ wa síra wa pọ̀ nítorí pé a rí ọ̀nà lẹ̀ tí a fi lè yanjú ìṣòro bọ̀tí à nílò ọ̀nà tó yẹ ká máa gbà yanjú ìṣòro ni yí pé àwọn tí wọ́n ṣáájú wa ọ̀nà táwọn tọ̀ ló yẹ káwọn náà máa tọ̀ ní ọ̀nà táwọn tí wọ́n ṣáájú wa náà àwọn àáfàá tọ̀ tí àwọn ọmọ kí wọ́n náà yẹ ká máa tọ̀ ó ní ká fẹ́ràn ara wa ká gbà yìí pé ìsìláàmù ni òun kálukú jọ ń pèpè sí yóò rún kálukú lọ́rùn láti step down fún òrì rẹ̀ nǹkan kan tí ẹ̀ bá gbà yìí pé kìí ṣe òrì òun kìí sì ṣe wípé òun ṣe islam nítorí káwọn jama kan ó lè máa tẹ̀lé tàbí nítorí kí jama ò máa túká máa lọ tó bá ti rí pé eléyìí sọ́nà yóò step down yóò sọ pé alhamdulilah ntí ò yé mi ló yé mi yóò sì fi ti ṣe lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa ìfẹ́ inú la fi ń dá jama lẹ̀ ìfẹ́ inú la fi ń tẹ̀lé àwọn tá à ń tẹ̀lé kìí ṣe ẹ̀rí nù Quran àbí nù Sunnah lórí jẹ́ pé tẹ́nìkan bá rí ẹ̀rí tó clear nù Quran tọ́lá ẹ̀rí tó clear nù Sunnah kálukú ọ̀tà pípé ara bá ti ṣe náà ni yóò máa bá ẹni tí ó mẹ́rin yìí wá yóò máa bàjá nítorí kí gbogbo àwùjọ wa máa ṣe ní yí pé táwọn afáàbá ti gbọ́ra wọn yé tí ni wọ́n da síra wọn yí pé lílọ tí mo ń lọ yìí ó ìkànnù méjì ni
inú kó jẹ́ pé ntí mo sọ òun lọ wà ní ọ wọlé inú kó sì má wọlé kémi náà kẹ́kọ̀ọ́ ọ parí ẹni pé tí wọ́n bá débi tí wọ́n ti fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀ kò ní í ṣe onípójú tì wọn ẹ̀rí ni ó mú àkóso ní takú lórí ẹ̀rí pé tèmi lọ́sà gbọ́dọ̀ wọlé sọtì ẹ kéde náà sọtì ẹ wọ́n sì tó dì mara wọn kálukú wọn máa lọ ọwọ́ àkùsọ̀wọ́ àwa tá à ń gbọ́rọ̀ àfa kọ̀ọ̀kan láwùjọ ntọ́ yẹ wá ní ká máa kí sáà méjèèjì pọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo báyà lórí rédíò ni báyà lórí tẹlifíṣàn ni táyé pé àwọn rédíò sọ pé ẹ má sọ kẹ́ni wàá tún bá tún fi ìdàgbò ní kẹ́ni ẹ̀ pé táwọn tẹlifíṣàn sọ bẹ́ẹ̀ táwọn rédíò stadium ń bẹ ẹ̀kí sáwọn ibi ń bẹ tẹ́nìkan bá ní nǹkan kan ò rí bí nǹkan tẹ́nìkan sì lórí bẹ́ẹ̀ sórí bẹ́ẹ̀ o orí bẹ́ẹ̀ ìwọ ń kọ́ kò rí bẹ́ẹ̀ o ẹ dákun àwọn gúrùpù wa yìí kílẹ̀ à ń kó kọ́ wa duwati islamiyya bí ẹ dákun afẹ́rí yìí torí pé àmọ́bi tá a yà sí i ẹni tó lórí bẹ́ẹ̀ ọ̀yà jókòó ẹni tó lórí bẹ́ẹ̀ ọ̀yà jókòó kẹ́ni kó sì máa coordinate wọn wọ́n sọ yìí pé ẹni tí ẹni ò rí bẹ́ẹ̀ kẹ́ni tí ò fi rí bẹ́ẹ̀ ẹ̀fọn alẹ́ rìn náà kọ́ra nígbà tá a ti ní nǹkan ju Qur'an wa sunnah sẹ́yìn pé ó clear kò ní ìdíkẹ́lẹ́ yóò bu eléyìí kò ní ìdíkẹ́lẹ́ yóò bu eléyìí kò ní ìdíwọ́ jábá ti jẹ́ wọn tún di mara wọn kálukú ọ lọ Islam ni wọ́n ṣe yẹ kìí pẹ́ nìkan takú yàrá àsánìgbà bá ti bá wà bá wa lé lórí nìyẹn eléyìí ni ó jẹ́ kí nǹkan yé wa ká kúrò lójú kan náà ó fẹ́ pàwọn náà mọ̀ àmọ́ tí ń jẹ́ Islam ṣùgbọ́n àfẹ́ lò bó ti tọ́ torí ẹlòmíràn ọ̀fẹ́ gbóòótọ́ ó ti mọ̀ pé tó ń bá ti gbọ́ yóò ti di wàhálà sóun lọ́rùn pé òun gbọ́dọ̀ lò ọlọ́wọ́ sì bí léèrè yẹ ló kálukú àmọ́ abéèrè kiri tó béèrè lọ́dọ̀ eléyìí torí ẹni tó bá sọ fún tí ọba ti rọ̀ lọ́rùn yóò tún lọ́dọ̀ àfáà mi ó dìgbà tó bá tó rà àfáà tó sọ yìí pé má da wọn ló ń jèrè kínní àhán yà sọ pé ntàwà sí ni ló fi wọ́pọ̀ láàrin àwọn àfáà tó jẹ́ pé nítorí kálukú máa ń sọ ní pé inú ọ̀rọ̀ orí tèmi gbọ́dọ̀ yẹ ọmọ ń bà mí nú jẹ́ pé irú orí tiẹ̀ àbí inú tí Islam mú wa tó ọba mọ̀ ọ́ dákẹ́ kò ní dọ̀dọ̀ pé n tẹ́mi rí sí ọ̀rọ̀ yẹn ni pé ọ̀rọ̀ ayé lèèyàn máa ń jọ lámọ̀sọ yìí pé àjọ ń fomi dúmi torí ọ̀rọ̀ ìpè kí ni wọ́n rí sí ọ̀rọ̀ à ń ṣe bó ni kí ni yóò ti máa lọ dáadáa bó nípa ọ̀rọ̀ Ọlọ́run ọba kí lè bẹ̀rẹ̀ sí òsì ntọ́lọ́run wúrí ntí ànábì wì ní sallallahu alaihi wasallam ìyẹn ni ó yẹ kí amójútó lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ dákun mo tún kéde rẹ̀ lónìí ìyẹn ni ó jẹ́ kí bẹ́ẹ̀ nìkan bá fẹ́ lò lẹ́yìn ọ̀rẹ́ yìí yóò lò bẹ́ẹ̀ nìkan ọba fẹ́ lò ká lò máa ń tà lé ní musaitir kì í ṣe pa jẹ̀yàn pa la'allaka bakhirun nafsaka alla yakunu mu'minina ọlọ́run náà ní kánà bí ọmọ parẹ́ nítorí pé wọn gbàgbọ́ ìwọ ni ó sọ tiẹ̀ kí wọ́n sì máa kó wàhálẹ́ ìnàmà wọ́n ló ní balag wàhálẹ́ náà lè hisab àwọn aláṣírò ìṣẹ̀ wọn ìwọ ni kò sọ ti àrùn. ipò tí súnà wà nù ẹ̀sìn Islam àti ní òun ló wà ní ipò kejì sí Al-Qur'an àwọn fẹ́ máa mú àwọn ẹ̀rí ẹ̀wà lóríṣiríṣi lákọ̀ọ́kọ́ ntọ́lọ́ sọ ní pé wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzila ilayhim wa la'allahum yatafakkarun aṣọ Qur'an kalẹ̀ fún dhikiru nìyẹn àwọn ọlọ́ọ̀la sọ Qur'an kalẹ̀ fún ọ dhikiru níbí wa anzalna ilayka dhikra dhikiru ń bẹ́ẹ̀ ní Qur'an aṣọ Qur'an kalẹ̀ fún ọ litubayyina linnasi ma nuzila ilayhim kó o lè máa fi ṣàlàyé fáwọn èèyàn tá a sọ ntí Ọlọ́run sọ kalẹ̀ fún ọ tí ṣe Qur'an kó lè máa fi súnà kó máa fi ṣàlàyé nípa al-Qur'an lẹ́yìn Ọlọ́run sọ nù al-Qur'an pé qul in kuntum tuhibbuna Allah Ọlọ́run tó yẹ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run ọba nítòótọ́ tẹ́ bá nífẹ̀ẹ́ Ọlọ́run ìwọ ànábì sọ̀sán sọ fún yín pé tí a bá nífẹ̀ẹ́ Ọlọ́run tòótọ́ fattabi'uni ẹ tẹ̀lé súnà mi ẹ tẹ̀lé ntí mo mú wá ẹsẹ̀ lé ntí mo ń ṣe é ṣẹ́ àti mo ti ń ṣe é nígbà yẹn yuhibbukumullah lọ́lọ́run tó nífẹ̀ẹ́ yìí o tẹ́ bá lẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run tẹ́ni tọ́lọ́run wí ní Kùránì ẹ tẹ̀lé súnà Ọlọ́run ò lè nífẹ̀ẹ́ yìí torí ó ti ní man yuti'i rasula faqad ata Allah ẹ tó bá tẹ̀lé ànábì sọ̀sán òun ló tẹ̀lé Ọlọ́run ọba òun ló tẹ̀lé Ọlọ́run ó lè fi kálẹ̀ kọ́ sọ yìí pé ó sì kan ó fi kalẹ̀ nínú súra míì Ọlọ́run fala wa rabbik Ọlọ́run ní òun fi
òǹbúra pẹ̀lú ọba tó dá ìwà Ànábì sallallahu alaihi wasallam la yu'minun ó lé ẹ̀ tí gbàgbọ́ ẹ̀ mùsùlùmí ẹ̀ tí gbàgbọ́ ẹ̀ tí ní ìmánì yàkà ń pè ayé ní mọ́mìnì ẹ̀ ṣe mọ́mìnì o ẹ̀ tí di mọ́mìnì hatta yuhakkimuka fima shajara bainahum tó jẹ́ pé tí wọ́n bá ń fà láàrin ara wọn tó jẹ́ fanfa ọ̀dọ̀ rẹ̀ wọ́n gbé wá ipe kìlórí sọ sí i ntọ́ba sì ti sọ fún wọn náà tọ́ba ti dájọ́ tó sọ pé nítorí ní ti ṣe súnà tó sọ thumma la yajidu fi anfusihim harajan mimma qadayt wọ́n ò tó ní ẹ̀yìn kankan ní ìlẹ́mìí ara wọn má nínú tó ti dálẹ́jọ́ fún wa wa yusallimu taslima wọ́n sì gbà fàfọ́lọ́ nípa tó sọ. ó fà pé súnà yìí nígbà tí Ànábì sallallahu alaihi wasallam súnà lọ́wọ́ ní kánàbí ó máa lò pẹ̀lú Kùránì ó ní ó máa lò ó sì ní gbogbo wa kájọ́ sẹ̀sílẹ̀ fún súnà náà a sì á dé ká sọ yìí pé súnà àwọn àdídì súnà àfẹlẹ súnà ilé nígbà tí o ti lẹ́sẹ̀ nù màmọ́rọ̀ kan lẹ́nu àsìkò mi kú. inú ìyẹn ni inú Qur'an ọlọ́tún ní falyahdhari alladhina yukhalifuna an amrihi àwọn tí wọ́n yapa sí àṣẹ tánàbí ń pa wọn ṣọ́ra kó kì í sára an tusibahum fitna kí wọ́n má lọ kí fìsínà má lọ kàn wọ́n nípa kí wọ́n máa yapa sí tí ò ń sọ fún wa. inú súnà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì náà pé àkéṣì pé ọ̀rọ̀ yẹn ni ká tẹ̀lé súnà ọ̀hún ká tẹ̀lé ọ sọ fún ayé pé ó lóun ò tí ì rí o kẹ́nìkan wá lọ jókòó kọ́tẹ̀rẹ́ alẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ tàbí kọ́rọ̀ gbòkú kó wa máa sọ yí pé kí n tí èmi Ànábì paláṣẹ tàbí tí mo kìlọ̀ fún kó wa máa sọ fún un kó wa máa sọ lẹ́yìn ọ̀rẹ́ yìí pé la adri ma wajadna fi kitabillahi tabana mi ò fẹ́ máa ń pa súnà o ìtawà bá nínú Qur'an làwọn fẹ́ máa tẹ̀lé lásán Ànábì ti sọ kó tó di kókó láyé sallallahu alaihi wasallam. hadith mi látọ̀dọ̀ Miqdam ibn Madi Karbi ntọ́ sọ nípa Ànábì sọ̀sán sọ yìí pé ala inni utitu al-Qur'an wa mithlahu ma'a